They sweet us, it depend them, as it depend them, it dey sweet us. I don't know the lotto way I jam o. Inú mi ṣá kàn dùn lady di ṣàbọ̀tẹ́rì tèmi, you know. Orí ètò Kílẹ̀ rí sílẹ̀ wọ̀, orí ètò kan lórí èyí tí àtijọ́ máa ń gbé ìrírí ayé àti kàyéfì yẹ̀wò ní bó ṣe ń ṣẹlẹ̀ tí a gbọ́, tá a rí, àbí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Nuwa Media. Ẹ̀yin olólùfẹ́ mi, hello, I am your storyteller. I love you ni mo ṣe wá bá yín. Ṣé fọ́ọ̀lù àbẹ́ fọ́ọ̀lù? Àìfọ́ yín ìyàlẹ́ fi jẹ gbàs. Ó lè dogun kó dogun, ègbè ìgbàpá tó pín gbẹ̀ngbẹ̀ngbẹ̀. Ẹ̀yin tèmi Aródò Èjìgọ̀bí lórúkọ mi, ọmọ bàbá awo tí ṣọ̀gá awo. Ọmọ olówó òdùrú ajé pẹpẹ ṣeré ògbógbòǹdù ẹkọ ọmọ ògbógbò máa fíran ọmọ kì bàbá sílẹ̀. Èmi ọmọ ọbẹ nínú orúwó kérémù bẹ nínú orúwó rẹgírẹgí. Ọmọ àwọ òṣùlé ọmọ límẹ̀rẹ̀ ọmọ láàgbélò ọmọ ìtún alága àgbélé. Ọmọ bá rí jẹ àwọ̀ làámọ̀. Aya fẹtawó léèrè mà ní mí, èmi náà ni ọmọ bàbá kan mi tútù tí jó ni fàìfàì. Ẹ̀yin my people. Láti ilé iṣẹ́ wa Nuwa Media láti máa mú ètò yìí wá fún yín. Ilé iṣẹ́ Nuwa Media ní ilé iṣẹ́ kan pàtàkì tó ń fọ́n rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ káàárọ̀ òjíire tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ̀yin people stemis. Ìtàn àwọn olólùfẹ́ kan ni mo gbọ́ tí mo mú wá fún wa. Mo kàn decide níjọ́ yẹn pé mi ò wa mọ́tò léni jàre, wípé mo fẹ́ sáré dé Ìjẹ̀bú Òde. Mo bá gbéra láti oko wa ní ibi tí mo wà. Mo bá wọ márúwá, ìyẹn kẹ̀kẹ́ tatakùkù ẹlẹ́sẹ̀ mẹ́ta ni mo bá wọ̀ gbọ́nà Ìjẹ̀bú Òde. À ń padà bọ̀ ni mo bá àwọn kan wọ mọ́tò ni wọ́n wá ń sọ ìtàn àwọn ẹni yìí. And you know me, my ears are always open. Mo ṣáà jókòó, mo ṣáà ń play game lórí fóònù mi. Meanwhile, I dey fi etí kọ gbogbo nǹkan tí wọ́n ń sọ. So, lọ bá mú ìtàn yìí sí ẹnu. Ọkùnrin kan ló wà. Ó fẹ́ ìyàwó. Àmọ́ fún bí odindi ọdún 5 tí wọ́n fi fẹ́ ara wọn, ìyàwó ò lóyún rí débi tí ó máa bímọ. Wọ́n ti pòyìpòyì ilé ìwòsàn. Àwọn dókítà dẹ̀ ń sọ fún wọn wípé nǹkan kan ò ṣọkọ, nǹkan kan ò ṣe ìyàwó. Ọjọ́ kan, ìrìn àjò bá gbé ọkọ lọ, ìrìn àjò iṣẹ́ lọ sí ìpàdé àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ní ìlú kan. Ibẹ̀ ló ti ṣe kòǹgẹ́ ọ̀rẹ́ obìnrin kan ní ìlú yẹn. Ọ̀rẹ́ obìnrin yìí wọ́n ti jọ ń fẹ́ra wọn láti ilé ẹ̀kọ́ ìwé mẹ́wàá. Wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn dénúdénú. Ṣùgbọ́n àwọn òbí wọn ò fọwọ́ sí wípé kí wọ́n fẹ́ ara wọn. Wọ́n máa lọ kẹ́kọ̀ọ́ sí, mi ò ní kẹ́kọ̀ọ́ sí ló bá mú wọn pín ìyàwó ọ̀wà ríra wọn mọ́. Ṣùgbọ́n ìpàdé tí arákùnrin yìí lọ, ibẹ̀ ni wọ́n ti ṣe kòǹgẹ́ ara wọn. Rírí tí wọ́n rí ara wọn, ṣe ni ìfẹ́ wọn àtijọ́ ṣe ló padà wá. Fún bí odindi ọ̀sẹ̀ kan àbọ̀ tí wọ́n lò fún ìpàdé yìí, ìyẹn conference yìí, wọ́n jọ wà nínú yàrá kan ni tí wọ́n jọ ń sùn, tí wọ́n jọ ń jí. Wọ́n dẹ̀ jọ ń talura wọn, jọ ń kọlura wọn. Kíkọlura wọn ti talura wọn. Wọ́n ṣe gbogbo everything, wọ́n padà sí ilé. Wọ́n exchange numbers, you know. So kò pẹ́, kò lè ju bí oṣù 2 lẹ́yìn yẹn, bí èyí olólùfẹ́ àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bó ṣe pé ọkùnrin ní ẹ pé òun mà ti fẹ́rakù yẹn ní fẹ́rakù bíi báwo ìwọ tó wà nílé ọkọ. Ó ní ilé ọkọ tóun náà wà, òun ò gbọ́ pá, òun ò gbọ́ po, wípé ọkọ tóun fẹ́ yẹn ní ọkọ kejì tí òun fẹ́, wípé ó dẹ̀ ti kọ òun sílẹ̀, tó ti da ẹrù òun síta tipẹ́tipẹ́ nígbà tóun ò bí ọmọ kankan fún. Ni wọ́n ní àkílà máa ṣe bẹ́ẹ̀. Ó ní kò sí ṣe kò sáì ṣe, òun máa tọ́jú ọmọ, òun ò ní kó fẹ́ òun. Ọkùnrin yẹn ṣáà ní kó máa tọ́jú ẹ̀. Ó ń ṣe ẹ̀tọ́ ẹ̀ lórí oyún. Obìnrin yẹn bímọ, wọ́n sọ ọmọ lórúkọ, ó wà nílùú ibi tó wà. Ṣùgbọ́n nígbà tí orí máa tún ṣe ni iṣẹ́ wá gbé obìnrin yìí kúrò ní ibi tó wà yìí wá sí ìlú ibi tí ọkùnrin yìí ń fẹ́ ìyàwó sí tó ń gbé. Ibẹ̀ ni wọ́n tún ti jọ pàdé ara wọn. Wọ́n sì jọ máa ń ríra wọn lọ jà lọ kíra wọn, jọ ṣe wọléwọ̀de. Wọ́n tún kọlura wọn bẹ́ẹ̀ yẹn léraléra, bákọ̀bákọ̀ ló bá tún doyún, lóyún kejì bá dé. Èyí ìyàwó tí ọkùnrin yìí fẹ́ sí ìlú yìí, ní ọjọ́ kan ti sú yẹn nìyẹn bá bẹ̀rẹ̀ sí ní sunkún, ló bá jí ọkọ ẹ̀ lóru wípé òun fẹ́ bẹ ọkọ òun pé kọ́kọ́ òun jọ, wípé òun lọ sí ọjà ní ọjọ́ yẹn, lòun rí ẹnìkan, ó béèrè owó lọ́wọ́ òun, wá fún lówó. Ní bóun ṣe ní kóun ṣíṣẹ̀, lẹ́ni ẹ wá sọ fóun pé kóun lọ bá ọkọ òun, kóun tẹ̀ nínú,
wípé ó ní ẹni tí ọkọ òun ti fẹ́ dénúdénú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ẹ̀, wípé ẹni yẹn ni kí ọkùnrin yẹn lọ mú wá, àtẹni yẹn àti ọmọ tí ẹni yẹn bí kí wọ́n kó ara wọn kó wọ́n máa gbé ní abẹ́ òrùlé ọkùnrin yẹn, wípé ọjọ́ tí obìnrin yẹn bá ti wọ inú ilé yẹn, wípé oṣù yẹn obìnrin yẹn ò lè mú jẹ, ó máa finú ṣoyún. Ìyẹn ló fi kúrẹ̀ ló ń bẹ ọkọ ẹ̀ lọ́kọ ẹ̀ wá ṣáà, ọkọ ẹ̀ náà nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ wá sọ pé kó má bínú, wípé ó wo òun kóun sọ fún kóun pàdé ẹni yẹn, pé ṣùgbọ́n ẹ̀rù ń ba òun. Ó ní lóòótọ́ lobìnrin yẹn ti bímọ fún òun, pé bọ̀ àyà òkò òun kóun mú obìnrin yẹn wá. Obìnrin yẹn ṣáà bẹ̀rẹ̀ sí ní sunkún sí lọ́rùn nìyẹn. Ọkùnrin wa lọ mú ẹdìnrín tó bí ọmọ méjì fún yìí ló lọ mú wá sí ilé. Oṣù yẹn ò mà jálẹ̀ ní tòótọ́, ìyàwó kejì bá fi inú ṣoyún. Àwọn kan wá sọ nínú márúwá tí mo wọ̀ wípé láyéláyé obìnrin yẹn ò lè gbárù ẹ̀, òun ò tiẹ̀ lè ṣe gbá, òun máa ṣe gbá. Wọ́n ṣà ń bá wọn fi ọ̀rọ̀ yẹn kọlu ara wọn, èmi lè gbà èmi ò lè gbà, tí bá máa gbà báyìí ni, tí mi bá nígbà báyìí ni, tó bá jẹ́ yìí ni kí lẹ rò pé ó tọ́, kí lẹ rò pé ó yẹ kó ṣe. Gbogbo ohun tí ẹ fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí àwọn ìtàkùn wa gbogbo lórí ayélujára, lórí Facebook, Instagram, TikTok, Threads àti YouTube àwa gẹ́gẹ́ bí Nuwa Media Official. Ẹ dẹ̀ lè tẹ email sí wa pẹ̀lú nuwamedia@gmail.com. Bó dẹ̀ jẹ́ ìwé àtẹ̀ránṣẹ́ pélébé ìyẹn SMS, ìpè àbí kẹ́ ẹ chat wa lórí WhatsApp pẹ̀lú nọ́mbà tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Èmi náà ni tiyín ní tòótọ́, your one and only black and shine beautiful lady of Owu Ìjẹ̀bú Kingdom and our Ìjẹ̀bú aya afẹ́tawó lẹ́rìn. Aródú Òjígọ̀bí ọmọ babawo tí ń ṣọ̀gá wo, ọba bàbá kan omi tútù ti jóni fàìfàì. Àlàáfíà o. Nuwa Media.